Et Kevin Ivo Master. Yeah. Amen pourquoi Amen pourquoi Amen pourquoi Yeah. Amen pourquoi Amen pourquoi
pé lọ́nà ní kẹ̀kẹ́ o. A máa fi dán o. Mọ́ ẹbí yẹn. A máa fi dán iye. Mọ́ ẹbí yẹn. A máa fi dán o. Mọ́ ẹbí yẹn o. Iyan dey say bo I never spoil a friend to get something from a friend. Ẹ mọ̀ wọ́n kọ́ mọ̀ rí arúgbó àwùjọ lè yìnbọn sí. Ẹ mọ̀ wọ́n rí a. Ọmọ rẹ̀ mọ̀ wọ́n rí a. Ọmọ rẹ̀ mọ̀ wọ́n rí a. Ọmọ rẹ̀ mọ̀ wọ́n rí a. Lóde inú bá lè bá sí. Ẹ̀mú ẹni rí ọmọ Mashala. Lóde mi dùnkù aláwọ̀ bọ̀ sí. Iye mọ̀ mi rẹ̀ iye iye o. Ẹ̀mú ẹni rí ọmọ ọ̀rọ̀ kan. Lóde mi dùnkù aláwọ̀ bọ̀ sí. Iye lókè. You go dey see money dey use and na gbọ́dọ̀ kí fún ẹgbẹ́ o. Àwọn àmọ́ wá rí ẹ. Rúdé nínú pàlà ò bá ṣe. Princess Inigo Ogolose Oweseye. Àmì lágbára tọ́nu owó. Iye. Owó máa pọ̀ mọ́ oyin tẹ̀sí o. Ogolose Ogbara Moses àwọn ẹ̀. Àmì lágbára tọ́nu owó. Owó máa pọ̀ mọ́ oyin tẹ̀sí o. Ukọ́ ẹni pé wúdo. Ugo ni pé ugo. Ukọ́ ẹni pé wúdo. Ugo ni pé ugo. Ukọ́ ẹni pé wúdo iye. Ugo ni pé ugo. Ìyànà mọ́. Ìyànà mọ́. Abianoke. Ìyànà mọ́. Ìyànà mọ́. Ukọ́ ẹni pé wúdo. 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 Ìyànà mọ́. Ọkọ̀ mi rẹ̀ èdè yára. Ìyànà mọ́. Ogolose rẹ̀ lẹ́nu wọn. Ìyànà mọ́. Ìyára wẹ́ pẹ̀ yàrá ẹ̀wẹ̀ ni. Ìyànà mọ́. Àtẹ̀túnṣe kàtẹ́kẹ̀rẹ́ o. Ìyànà mọ́. Ayé yẹ̀ yóò tó gbé ìdíyẹ. Ìyànà Ọ̀pẹ̀ mọ́. máa yẹ̀ yóò bẹ̀ jẹ́. Ìyànà mọ́. Ukọ́ ẹni pé wúdo. Ìyànà mọ́. Ukọ́ ẹni pé wúdo. Ìyànà mọ́.
Mọ̀nyọ́ bẹ̀rẹ̀ ní ìlànà omi náà kọ́ àgídé gbèsè. Èka bí mi àwùwá oṣù pé wàwọ́ ẹsẹ̀ bọ̀kọ̀ wàwọ́ ẹsẹ̀ wùtẹ̀. Ayé o.